Ìjẹ̀bú lèmi ń lọ rè wẹ́ndẹ̀ bí a ṣe. Èmi fẹ́ lọ kọ́mọ báyé o. Ó dára yéye. Èdè Ìjẹ̀bú pẹ̀lú Gẹ̀ẹ́sì ní ààrẹ ní kí mi lẹ́yìn dédé wa mi sọ gírámà. Ó yá o. Owó mélòó lò ní tó fọmọ báyé ṣeré? Mọ́tò mélòó lò ní tó fi Mọ́rẹ́níkẹ́ ṣeré? Ìjẹ̀bú ọmọ alárẹ̀, Ìjẹ̀bú ọmọ abúlé sowó. Ayaye ti gbọ́ Tina Mọ́rẹ́níkẹ́jì ọmọ báyé. Bọ́búwẹ́ búwẹ́ kò lè dùn ẹ́. Bọ́búwẹ́ búwẹ́ kò lè dùn ẹ́. Ìpá tí wọ́n ń pọ̀ ṣe lásán. Èébú tán bú ẹyẹyẹ wọn o. Tina ọmọ báyé níjẹ̀bú Mùṣín. Kékeré Ìjẹ̀bú owó ni. Owó ni. Àgbà Ìjẹ̀bú owó ni. Owó ni. Ọkùnrin Ìjẹ̀bú owó ni. Owó ni. Obìnrin Ìjẹ̀bú owó ni. Owó ni. Àtọ́tọ́ Ládùúkẹ́ mo tún ti gbọ́rin ẹ̀sà mi dé. Agbọ́mọlé lọ agbọ́dá mi ẹnu. Lónìí mo rí bá fọlọ́wọ́n ọba. Ọba tó bá mi dé Tina Mọ́rẹ́níkẹ́ ọmọ báyé. Ayẹyẹ tí bá ti sọjọ́ bí lò ní mo wá kí. Àní jẹ́jẹ́ mo wà nínú ilé màmá mi. Lẹ́gọ̀ mi bá dùn ó. Ọmọ ọba Christopher àtọ́lórí Abíọ́lá omi sóore ló pè mí sórí aago. Múládùúkẹ́ máa bọ̀ wá bá mi kí. Onínú rẹ̀ oníwà rẹ̀ adára lẹ́wà obìnrin olójú rẹ̀ bẹ́tẹ́. Arìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn. Tina Mọ́rẹ́níkẹ́ ọmọ báyé ni mò ń pẹ́rí hù. Ẹgbẹ́ ọmọ kúkú dùn wọ́n ẹni bí ló fẹ́ kí. Ó ti sọdún ọdún nínú. Ọjọ́ péjú ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú ẹ̀tẹ̀tẹ̀ kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Aya ẹ̀dá bí ń bọ́lá ayé ti gbọ́ o. Màmá Bídèmí màmá Tọ́pẹ́. Màmá Olúfúnkẹ́ màmá Manuel. Kò sí bá ọmọ ti pẹ́ nílé ayé tó. Ó ní má bòjì ọmọ lágbára Ọlọ́run ọba. Ara pẹ́pẹ́ làbẹ́tù ibi gìjàgìjà là ń bẹ́kùn. Ara fi ń dábàá yìí ní tìrẹ́fẹ́ o. Òjòjò ní sọ́wọ́ kó mọ̀ lè nàjà kókókó lára rí ọmọ bá wọn lé. Kò ní rẹ̀ ọ́ àgàrà ayé ò ní dá o. Ayé ò ní jù wọ́n sínú kòlò bó bí ẹ̀kọ́ yẹn gàngbà rẹ̀ ti ń dùn bí oyin Ọlọ́run oníjọ́ tán mọ́ ọ lójú. Ọmọ báyọ̀ wádìí àwọn bàbá rẹ̀. Ó díje fún Mùṣín. Ọmọ ìyẹn ló sọ̀yẹ̀. Òdá sọ́lẹ̀ jòyè ni wọ́n ń pèrè àwọn bàbá rẹ̀. Ọmọ onímùsìn àná kò rú birikiti nílé àwọn bàbá rẹ̀. Ọmọ onígi mẹ́ta, ìkéré rẹ̀ mẹ́fà. Ọmọ ẹ̀hún rẹ̀hún ní Jésù gan lọ. Ọmọ aláwọ̀ jọyè méjì pọ̀ títún retí ìkẹta nílé bàbá tóbi ọlọ́mọ. Ó tòṣì olè dánwò bó bá dánwò á dán tán o. Ọmọ àgbẹ̀ ńlá sojú ràn bọ̀rànbọ̀n. Mọ́rẹ́níkẹ́ Tina mọ́ gbóhùn ẹnu mi. Ọmọ Ìjẹ̀bú àlẹ́rẹ̀ ọmọdún mádé ọmọdún mọ̀sù padì iye jẹ́. Wọ́n ní bọ́bá wùjẹ́ fọ́hún ní ẹ̀ ní wíníwíní. Àní bọ́bá wùjẹ́ fọ́hún ní rẹ̀ ní wíníwíní. Bọ́bá wùjẹ́ bú. Àfẹ́ni rẹ̀ yóò kú sọdún àgẹ̀mẹ̀yìn lọ́mọ alágẹ̀mọ́ bí ìjọ wìnì. Ọmọ ọmọdún mádé ọmọ rọ́jò òjòyè. Ọmọ fọwọ́ bí ẹni fọyín gan. Mọ́rẹ́níkẹ́ o. Ìjẹ̀bú láti kọ́náwó dọ́là kẹyìn bó tó dé. Èyìnbó dé lówó ọ̀hún pọ̀ sí nílé bàbá rẹ̀. Ó wádìí pẹ̀lú àwọn ọkọ rẹ̀. Odidi ẹ̀dá bí ń bọ́lá ayé ti gbọ́. Nílẹ̀ Ẹ̀fẹ̀ ó dáyé ọmọ kábọ̀ owó rẹ̀ mọ́. Ọmọ arógùn dàbí ọmọ ẹlẹ́rìn yọ̀. Ọmọ kúlẹ́gbẹ̀ ọmọ dìgbò. Ọmọ Jésùn lẹ́gùn ọmọ rẹwà Jẹ̀sà. Ọmọ Ládìgbò ọmọ fẹ́rẹ̀ ẹ̀yẹ́ ni wọ́n ń pèrè àwọn ọkọ rẹ̀. Ẹlẹ́sùn nírò lẹ́bẹ̀bì àkókẹ́yìn. Ayé ti gbọ́mú létí ọjà ó fẹ̀yìn tọjà. Ọlọ́run wẹ̀wẹ̀ wẹ̀ra fọmọ jẹ. Ọmọ yẹyọ ọmọ balùfàn. Ọmọ olúyẹ̀rì akẹ́kẹ́ lúkẹ̀ ni wọ́n ń pèrè àwọn ọkọ rẹ̀. Ọmọ rẹ̀ ti pẹ́ ọ̀rẹ́ dẹ́jọ́ o. Ọmọ sáré òdewù bí wọ́n ti pèrè àwọn ọkọ rẹ̀ ni. Ọmọ kì í dúró kátó kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ ní a kì í bẹ̀rẹ̀. Kátó kí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo. Tó ń kátó bẹ̀rẹ̀ là ń kí wọ́n nífẹ̀ẹ́ òǹtọ́lú. Èèyàn tó bá kí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo bí ó pápá búbò. Ojú bíntín ni wọ́n fi wọ́n olúwa rẹ̀. Àbọ̀ ọmọ nílùú kan bàbá ti bá ọmọ nílùú kan bàbá ti bá.
ọmọ ìlú kan yí ìlú kan èyí àfọwẹ́kùn ṣe nílé àwọn ọkọ rẹ̀ kẹtẹpẹ tí erin ni wọ́n mú sọ́sùn rẹ̀ nílé wọn. mo rẹ́ ní kẹ́mọ̀ ń gbòkè àwọn ọkọ rẹ̀ ọmọ onífìdílà kan rẹ́bẹ́tẹ́ iná kíkú níbẹ̀ tọ̀sán torúbẹ̀ ní bàbá wọn ti kàwé èèyàn ọkùn ọ̀nà ọmọ ọba Christopher àtọ́lọ́rì Abíọ́lá Omiṣore wọn ní kí ọbẹ̀ ológun ẹrú wọn ní kí ọbẹ̀ ológun wò fà. wọ́n lẹ́yìn bíi tìǹà mo rẹ́ ní kejì ọmọ báyé ó sọ wọn lóde ó ní kú ní rèwerèwe ó sì ní rìn ní bèbí ẹ̀wọ̀n wá kéré ọjà wọlé lágbára Ọlọ́run ọba. Àdùkẹ́ Jàtà lèmi jẹ́ ọmọ wọn ní Kútọ́ọ̀nù.